ṣe kíni kí Ọlọ́run kó lè gbé ẹ ga ìràwọ̀ yẹn tó bá papọ̀ mọ́ ti ọbabìnrin tó bá rí wọn fẹ́ ó lè tòṣì láyé ẹ tó bá kù díẹ̀ kó yẹ fún ẹ wọ́n máa gbé ẹ torí wọ́n jọmọ tó máa ń gbé ènìyàn sókè ṣùgbọ́n má fọ́n bú o ìyẹn ní tọ́babìnrin ẹ gbúdọ̀ fẹ́ obìnrin ní ọbabìnrin lórí ilé yẹn ò lè tòrò ọba ni mo sọ ń gbà ẹ tó bá ṣe bẹ́ẹ̀ wàá rí pé wàá máa mú àmúbọ́ ni wàá wá rò pé obìnrin yẹn ló ń lo ìràwọ̀ ìwọ ló dé ń ta ìràwọ̀ ẹ síta torí pé o gbé ọba sílé o lọ ń bá ìjòyè dàpọ̀ níta kò lè wọ́ọ̀kì. nǹkan tí ó máa ń bí ọba obìnrin ni pé obìnrin láyé tiẹ̀ tó bá jẹ́ ọba obìnrin àwọn kankan wà tí ẹ lè fi lọ torí pé ọba ni fúnra rẹ̀ ọba obìnrin máa ń ní àwọn difficulties kan first thing tó máa ní ni pé àti lè gbélé ọkọ ó máa ń jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń most difficult fún wọn àyàfi tó bá rí oore ọ̀fẹ́ láti fẹ́ ọba aládé tó jẹ́ ọba ọkùnrin gangan but tí ò bá sí oore ọ̀fẹ́ yẹn tó bá tún lè ní oore ọ̀fẹ́ láti fẹ́ ènìyàn tó yẹ pé ó tún ga jù wọ́n lọ nínú ara tó rich jù wọ́n lọ tó tún wà òkè jù wọ́n lọ but ọbabìnrin will always be ọbabìnrin torí pé àwọn fúnra wọn gan wáyé láti wá ṣògo ni you cannot cage them o lè fi wọ́n sí abẹ́ òrìlé pé o fẹ́ kọ́ dúró láíláí kò possible. máa ṣe bẹ́ẹ̀ máa fọṣọ máa lọ́ta kò possible ọba ni wọ́n ní àyè tiwọn mo ń sọ nǹkan tí mo mọ̀ fún ẹ má sọ pé torí pé o fẹ́ obìnrin torí pé kò lè ṣe gbá kò lè ṣàwo kinní kan ó rí ẹ fi ó ṣe kinní kan lẹ́kì sọ kankan fún ẹ lẹ́ni tó bá fọ̀ láti fẹ́ ọba obìnrin nǹkan tí mo mọ̀ pé wọ́n máa ń ṣe jù ni pé wọ́n máa ń ní ìfẹ́ òtítọ́ sí ènìyàn tó bá ní ìfẹ́ òtítọ́ sí ènìyàn má fọ́nbù gbà fọ́gà ẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ tó o bá gbà fún wọn tó bá fi wọ́n lẹ̀ wọ́n máa lówó bó o fẹ́ wọn wọ́n máa lówó bó o fi wọ́n lẹ̀ tó ọ̀run pàlẹ́ ni tó bá dọ̀la wọ́n máa pick up padà so ọmọbìnrin ti gbé adé ẹ̀ wá láti ọ̀run wọ́n ṣe dẹ́gbẹ́ ẹ lè máa fọwọ́ rọ́ sẹ́yìn wọ́n ṣe ordinary woman ọba ni wọ́n they are king on their own kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí ọmọ ọba obìnrin tó bá fi gbogbo ayé kó fi máa sa oògùn sí wọn tó bá jí ọba obìnrin ni kò lè rán tí ẹbí ọkọ tàbí ẹbí anybody tàbí ẹbí tiwọn gangan tó bá gbéraga jù lórí ọ̀rọ̀ wọn ọ̀run lè lù wọ́n pa pátápátá torí pé a dá wọn gẹ́gẹ́ bí ọba ọmọ ológo ni wọ́n ọmọ tó jẹ́ pé wọ́n máa fi ń tọrọ ọmọ ni wọ́n wọ́n tó pé tó bá wà nínú ìdílé máa mí ni wọn ò dẹ̀ kí ń náhun ọmọbìnrin ò kí ń náhun o they can give anything okay now tó bá bí ọmọ ọba obìnrin ìwọ tó jẹ́ òbí báwo lè fẹ́ mọ̀ pé ọbabìnrin ló bí láti lẹ̀ yà nọ́mbà wà tó fi lè mọ̀ ni pé láti lẹ̀ ọmọ yẹn máa rẹra á jẹ́ ọmọ tó máa ń rẹra tó bá wọṣọ fún lè sọ pé mi ò fẹ́ lè a máa nífẹ̀ẹ́ àti máa múra dáadáa a máa nífẹ̀ẹ́ àti máa bá wọn tó jù lọ ṣepọ̀ ọbabìnrin ni a máa nífẹ̀ẹ́ tó pé iṣẹ́ mi bí tẹ́ bá ti lọ wà á rí pé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí a máa tayọ ju àwọn ọmọ tó kù ẹ má bínú ẹ o ó léwu púpọ̀ so tó bá ti mọ̀ pé o ti ń wo pé ọmọ ẹ eléyìí ó ń yàtọ̀ appearance ẹ yàtọ̀ láàrin àwùjọ ọlọ́dẹ máa fún wọn lẹ́wà gan ọlọ́dẹ máa fún wọn lẹ́wà wọ́n máa fine wọ́n máa wà okay so kò ní sí pé bóyá wọ́n kù síbi kan wọ́n máa lẹ́wà wọ́n máa lówó wọ́n máa wà okay wọ́n ọ̀sùn wọ́n máa lówó àwọn kan ló máa ṣiṣẹ́ fún ọ tó máa jẹ wọ́n lè má tà ju omi lásán lọ bọ̀ nídìí omi yẹn wọ́n máa ṣògo torí pé a ti kọ́ wípé ọba obìnrin ni wọ́n so tó bá lè ní orí ọ̀fẹ́ láti fẹ́rù obìnrin yẹn mo fi Ọlọ́run bẹ̀ẹ́ máa wá ìyọ́nú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nítorí pé mo ò lè gbà fún ẹ o ò lè gbà fún mi kò lè jẹ́ kí òun àti ọkùnrin kọjọ gbé di ọjọ́ alẹ́ ìwọ tó jí ọba mi náà mo ní ìrẹ̀lẹ̀ má fi ìgbéraga kún tó bá ti dìtẹ́tẹ̀ nínú ilé yín pé ọba obìnrin lélẹ́yìí tí àwọn òbí ẹ ti ṣe wọ̀nba tó lè ṣe tó ti wá tó àsìkò fún ẹ láti lọ́kọ láti ṣe nǹkan kan pé òkè mo ti jẹ́ ọba obìnrin o mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa gbé ìgbésí ayé mi fi ìrẹ̀lẹ̀ gbé ìgbésí ayé ẹ má jẹ́ kí ẹni tí tó ń ṣe má jẹ́
wá máa misbehave ó lè ran ẹni oko parun ọmọbìnrin fúnra rẹ̀ ló máa fọwọ́ rẹ̀ ṣe ra ẹ o kò sẹ́ni tó máa ń ṣe yín ẹ̀yin náà lè máa fọwọ́ rẹ̀ ṣe ra nítorí pé number one àìláṣọ lọ́rùn pàràkà ó máa dohun àpérò tó bá yá ìtumọ̀ ni pé àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ń dúró nígbà yẹn tó rò pé ọba nìyẹn tó ṣe gàràgàrà yẹn tó bá ti fọwọ́ rẹ̀ ṣe ra ẹ wọ́n máa wá padà wá pẹ̀lú ẹ láti sọ yín pé a lè sọ fún lánàá so for this voice not to come out to you ó ní láti ṣe kíni rẹ̀ sílẹ̀ ọba nìyẹn lóòótọ́ ọkọ tí ó fẹ́ ti mọ̀ pé ọba nìyẹn ìwọ náà ṣe jẹ́jẹ́ kó lè pẹ́ nílé ọkọ ṣùgbọ́n gbàgbọ́ ẹ pé kò sí bí ìwà tó lè ní bó ṣe lè dá tó ọkùnrin máa sọ fún wọn sẹ́ẹ̀ wípé òun ò lè gbé wọn sílẹ̀ torí pé orí ń ta orí máa ta ṣọtí níbi tí ìjòyè tó bá ti ń kúnlẹ̀ fún ìjòyè ni kò possible ṣọ́ṣe ìwọ ọba obìnrin ọmọbìnrin máa wà nínú wòlíì gan-an wọ́n máa ń pọ̀ nínú wòlíì wọ́n bá ti rò ó pé wọ́n máa gbéraga má gbéraga bẹ́ẹ̀ ni ọmọbìnrin wọ́n máa sábà fi wọ́n ṣe orí ní ọ́fíìsì tó bá jẹ́ tó lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ ara má gbéraga o tẹ́ jẹ́jẹ́ ọmọ máa jẹ́ tẹ́ pé ọlọ́run tètè máa ń gbà fún wọn tí ènìyàn mẹ́wàá bá débì kan mẹ́wàá kan lọ́wọ́ àkọ́kọ́ ọmọbìnrin tó bá wà bẹ́ẹ̀ náà máa kọ́kọ́ mú kò ṣógun o kò ṣe anything o ṣùgbọ́n ó ní adé lórí you yourself you do not see that your crown ṣùgbọ́n àwọn tó rí wọ́n rí mo sọ̀rọ̀ kan fún yín gbà kan bẹ́ẹ̀ 3 or 4 weeks ago mo ní mo tẹ̀lé èèyàn kan lọ síbì kan bàbá yẹn wá sọ fún mi pé kí n mú ọwọ́ mi wá ó wá sọ àwọn ọ̀rọ̀ kan fún mi lọ́jọ́ yẹn tí mo lè sọ ṣùgbọ́n ìgbà tó sọ̀rọ̀ yẹn fún mi mo mọ̀ nǹkan tó ń sọ ẹsẹ̀ bàbá tó ti wọ sábùtì ó dẹ̀ dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ mi ó fún mi ní space ó dẹ̀ lọ́jọ́ kò sí bomi kí ló ṣe bàbá yìí kí ló ṣẹlẹ̀ gangan ṣùgbọ́n ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá tó ṣẹ̀ṣẹ̀ wá dì sí mo ṣẹ̀ṣẹ̀ wá wò pé yes sọ nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tó bẹ̀ fi wò wí pé máa fi ọba ẹ̀ yẹn máa fi tẹríba fún ọkọ ẹ̀ ó gbúdọ̀ ṣàgbèrè ọmọ agbádé lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọkọ tẹ́ bá dẹ̀ ti fi ọbabìnrin náà mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ má fi adé wọn gbọ́lẹ̀ ẹ gbúdọ̀ fẹ́ obìnrin ní ọbabìnrin lórí ilé yẹn ò lè tòrò ọba ni mo sọ ń pa ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ wà á rí pé wàá máa mú àmúbọ́ ni wàá wá rò pé obìnrin yẹn ló ń lò ràwọ̀ ẹ̀ wọ́n ló dé ń ta ìràwọ̀ ẹ̀ síta torí pé o gbé ọba sílé o lọ ń bá ìjòyè dàpọ̀ níta kò lè work so respect that dignity nìna kí Ọlọ́run kó lè ṣe kíni kí Ọlọ́run kó lè gbé ẹ̀ga ìràwọ̀ yẹn tó bá papọ̀ mọ́ ti ọbabìnrin tó bá ní wọn fẹ́ ó lè tòṣì láyé ẹ tó bá kú díẹ̀ kó yẹ fún ẹ wọ́n máa gbé ẹ torí wọ́n jẹ́ ọmọ tó máa ń gbé ènìyàn sókè ṣùgbọ́n má fọ́n bú o ìyẹn ní tọ́babìnrin.